ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délé rọ, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community, home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. Ní Ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ Ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa. Ó ń kilẹ̀ pilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín, ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kàn mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. Ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ó gbilẹ̀ káàkiri àgbáyé, ó rẹ̀ dòdò, ó dùn wò, ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délé rọ, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá
polówó ẹ̀ lọ́gán ní gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. Chief Commander, Ebenezer, Chief Commander, Olootu, Chief Commander, Ebenezer, Chief Commander, Olootu. Ẹ káalẹ́ níbikíbi tí ẹ ti ń gbọ́
mi tẹ́ ẹ ti ń wò mí mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà mo kí yín ó wípé ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń gbọ́ wa o gbogbo ọkùnrin ilé obìnrin ilé ọmọdé ilé mo kí yín o gbogbo ọmọ yín inú àṣẹ ìdí gbogbo yín pátá náà ni mo kí wípé ẹ kú àjálẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi. ìjẹ́ ẹkú lẹ́bà náà lákàrà alẹ́ rẹ̀ wá lákérò ọ̀nà ẹkú ọjọ́ méjì mẹ́ta náà lákérè ní bó bá tọ́jọ́ méjì mẹ́ta tá a ríra wa mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun mo kí yín káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí mo kí gbogbo yín káàbọ̀ lórúkọ ọlọ́run ọba mi àjọkẹ́ ayé ọba mi àṣàkẹ́ ọ̀run o olórúkọ ńlá olórúkọ rẹpẹtẹ bàbá mi gbẹngbẹlẹkú dàbí ó gbé wú ọlọ́run ọba mi ọ̀rọ̀ tí gbénú ọmọ ènìyàn sọ́wọ́ ọmọ aládé àlàáfíà ọba mi ti ṣohun gbogbo lódùlódù alábẹ́nú àṣásí ọlọ́pọ̀ ńlá tí gbogbo ayé ń rọ̀ mọ́ kábíyèsí rẹ o ọba mi ìbà rẹ lónìí àṣebà fòlùdà ayé. ọ̀rọ̀ ìdùnnú orin tó ní ìtumọ̀. ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ ìdùnnú náà la tún mú wá lónìí gẹ́gẹ́ bí ìṣe wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ọ̀rọ̀ ìdùnnú torí pé omi tútù báyìí náà ní tẹnu ẹja bọ́ omi tútù ọ̀rọ̀ tútù báyìí náà ni ó mọ tẹnu tèmi bọ́ ó lágbára ṣé Èdùmàrè àtúntìdé náà ní lórúkọ ọlọ́wọ́n ọba mi àwọn ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tó ta sánmọ̀ bí ẹni taṣọ ọgbẹ́ ìdáyé ọlọ́wọ́n ọba mi ọlọ́wọ́ gbogbo tí yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn ọba tó pa wá mọ́tò dá wa sí tilétilé ọlọ́wọ́n ọba mi tó tún ṣàwọ̀ wọnú ọ̀sẹ̀ tuntun láyọ̀ àtàlàáfíà ọba tí ò já lójú ẹkún tí ò já lẹ́rẹ̀kẹ́ ò ṣe ọlọ́wọ́n ọba mi tí ò jẹ́ kí ibi ó bá wa kò jẹ́ kí dààmú ó wọlé tọ̀ wá kò já lójú ẹkún bẹ́ẹ̀ ni kò já lẹ́rẹ̀kẹ́ ò ṣe ọlọ́wọ́n ọba mi tí ò jẹ́ wọ́n fi wá ṣe lòmíì kò jẹ́ kí wọ́n fẹ́ lòmíì ṣe wá ọba tó pa wá mọ́ láti ìgbà yìí wá títí di wákàtí ọ̀wọ̀ yìí adúpẹ́ àfọ̀gọ́ fọ́lọ́wọ́n ọba mi lókè ọ̀run o àti alhamdulilayi sọ́lọ́wọ́n ọba mi wípé ṣe òun nítorí tí àánú rẹ̀ dúró láéláé. ọ̀rọ̀ ìdùnnú orin tó ní ìtumọ̀ mọ̀ọ́mọ́ tó gbélé. jẹ́ kí bí ó jẹ́ tiwa àfògò fọ́lọ́wọ́n ọba mi àdúpẹ́dúpẹ́ nínú ọláńlá rẹ̀ nínú oore rẹ̀ lónìí mo kí gbogbo yín pé àkó ọ̀sẹ̀ tuntun àtúnkù òpin ọ̀sẹ̀ àná àkó ọ̀sẹ̀ tuntun tá a tún wọnú rẹ̀ lónìí lágbára ṣé Èdùmàrè ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ ọmọ ọ̀sẹ̀ àlàáfíà òun náà ni ó jẹ́ fún wa nínú owó ọlá àti àìkú ti ṣe baálé ọ̀rọ̀ àní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní dàpọ̀ máa yọ gbogbo wa lágbára ṣé Èdùmàrè mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà onílé ni àlejò ni gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ pátápátá náà ni mo kí láì dẹ́ni kankan sí wípé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ètò àmọ́mú wá sí ti ìgbọ̀yìn lọ́jọ́jọ́ Monday lọ́jọ́jọ́ Ajé onínà ní ọjọ́ 19 nínú oṣù kẹjọ ọdún 2019 adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi tó pa wá mọ́ lónìí tó forí ọ̀fẹ́ rẹ̀ fún wa láti ti wà láyé wà láàyè tàtúnbẹ̀ ní ààyè ara wa ọpẹ́ náà ní fẹ́lẹ́dùmarè èyí ò ní tán lẹ́nu wa o ọpẹ́ kò ní tán lẹ́nu gbogbo wa lágbára ṣé Èdùmàrè. bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí ní igun mẹ́rin àgbálá ayé mo kí yín káàkiri igun mẹ́rin àgbáyé tẹ̀ bá ti ń gbọ́ wà lónìí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyàwó ọmọdé àgbálẹ̀ ọkùnrin ilé obìnrin ilé gbogbo ẹ̀yin àfà ìmáàmù pásítọ̀ gbogbo ẹ̀yin sheik gbogbo ẹ̀yin prophet and prophetess gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá pátá àkí gbogbo yín pé ẹ kú iṣẹ́ ní ẹ kú àtàárọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ owó oníṣòwò gbogbo ẹ̀yin káràkátà àkí gbogbo yín pé ẹ kú iṣẹ́ òní ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ibi kò ní wọlé tọ̀ wá wá ayọ̀ báyìí náà ni ó máa jẹ́ tiwa mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí àti mùsùlùmọ́ pàkó àṣepọ̀ ọdún Iléyá lágbára Ọlọ́run ẹ̀mí wa yóò ṣọ̀pọ̀ ọdún láyé mo kí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi pé lágbára Ọlọ́run á ṣe débi èrè àníkú sọ́nà bí èéfín gbogbo àwọn tó sì jẹ́ pé oníṣẹ̀ṣe náà wá nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ìṣẹ̀ṣe ó pè wá o lágbára ṣe Èdùmàrè mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa lára àgbàyídá níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá tẹ̀ tí ń gbọ́ wa kétékété ẹ láǹfààní láti máa wò wá lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa TV lórí Facebook page wa ìbílẹ̀ rédíò and television
Tiwantiwa UK ẹ máa gbọ́ wa ẹ máa wò wá live and direct lórí wa website wa www.ibileradio.com ẹ máa gbọ́ wa loud and clear ńbẹ̀ bákan náà lórí tuning radio ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí tuning ẹ download tuning lórí apps yín ẹ search fún Ìbílẹ̀ Radio lórí ẹ máa gbọ́ wa kètèkètè níbẹ̀ nílé iṣẹ́ wa bá a ti ń dún tá à ń dùn tí gbogbo ẹ̀ tó ń dún tí ń rọ̀ pọ̀ tó ń rọ̀ ṣọ̀mù yìí ẹni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rèé wọ́n náà lórí pírẹsẹ̀ntà yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn yájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá ajímọ̀tàn rẹ̀ jẹ́ wà fún gbogbo UK èmi náà ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí mo kí gbogbo yín pátápátá gbogbo orí adé gbogbo ìjìgbà rọrùn lẹ̀kẹ̀ mo kí yín o tó fi dórí ọba wa kábíyèsí adétúnjí àkànmú ògúngúlù sọ wà olùbàdàn tilẹ̀ ìbàdàn kádé ó pẹ́ lórí o kábíyèsí mo kí gbogbo yín pátápátá gbogbo orí adé níbikíbi sẹ̀bá wà tẹ̀ tí ń gbọ́ mi lágbára ọlọ́run àní ṣìwí àní ṣìsọ lágbára ṣédùmarè ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ yorùbá òun náà ló tún ti gorí afẹ́fẹ́ ló tún ti lálẹ́ ẹ̀wù ní ràbájì gan àti ní rẹ́gẹ́dẹ́ fín ẹ wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan kájọ gbádùn ètò tòní gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin ọmọ oṣù august látọ̀n di 1 títí di ọjọ́ òní ẹ̀kú ọjọ́ bí ẹ̀mí yóò ṣọ̀pọ̀ ọdún láyé gbogbo ẹ̀yin onígbéyàwó tẹ́ ṣègbéyàwó lópin ọ̀sẹ̀ tẹ́ ṣọjọ́ bí lópin ọ̀sẹ̀ ẹ̀yin tẹ́ ṣèkómọ lópin ọ̀sẹ̀ gbogbo yín pátá náà ni mo kí pé ẹ̀kú oríire ayọ̀ rere náà yóò bà wá kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣòkú àgbà gbogbo ẹ̀yin tí arúgbó yín tán lọ síbi àgbáre mo kí yín o pé lágbára ọlọ́run ẹ lágbára ṣe Èdùmàrè ọlọ́run ọba yóò tẹ gbogbo wọn sáfẹ́fẹ́ rere lágbára ọlọ́run àwa náà ò ní bá wọn púpọ̀ wọ̀wọ́ àádàgbà àádògbó lágbára ti tóbi ọlọ́run mo kí gbogbo yín pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin silent listeners silent watcher wa mo kí yín pé ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ṣeun Fálolú Anthony Adéolú mo kí yín Ajíbọ́lá Abdullahi Ayédè mo rí ẹ̀yin náà o Alájà Ọlọ́ládé Àríkẹ́ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Àbáyọ̀mí Adélànwá Mr Panana Tianu mo kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀ sórí ètò yìí àti gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa ní abẹ́lẹ̀ tí n ò tí ì rórúkọ yín ẹ ṣeun ṣeun mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun náà ni ètò tí ń lọ lọ́wọ́ láti lè ṣe wa Ìbílẹ̀ Rédíò pẹ̀lú mẹ̀mọ́ ìyá àbàdàn abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni abala ọ̀rọ̀ ìṣítí níbi tá a ti máa ń ṣera wa létí lórí ètò bí báwo ló ṣe ń lọ tá a ti máa ń fi àwọn ọ̀rọ̀ tá a máa fi ń gbára wa nímọ̀ràn wọn lọ́mọdé gbọ́n àgbà gbọ́n òun náà la fi dálẹ̀ ẹ̀fẹ̀ tá a fi máa ń ṣera wa létí lórí ètò yìí abala kejì náà ni abala ìdílé aláyọ̀ abala kẹta náà ni abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àmọ́ lórí ètò lónìí torí pé àkókò ò ní gbà mí tó nǹkan lórí ètò lónìí ó ṣeé ṣe kó jẹ́ wípé a ní lè lọ sí abala àṣà wa tàbí ìdílé aláyọ̀ lónìí èyí tí ò bá jẹ́ ìmọ̀ jẹ́ kẹ́ mọ̀ lórí ètò àmọ́ ẹjẹ́ mọ́ bàbọ̀ náà ká mọ́ bàbọ̀ náà torí pé ẹni tó bá lọ báyìí náà ló bá kú mò ń bọ̀. Yóò sọ wá ìgbà yóò sọ wá yóò tùbà yóò tùṣẹ́ yóò tù tòròrò bí omi àfòmíràn pọ́n lágbára ṣé Èdùmàrè lẹ́yìn náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà rẹ̀ ẹ invite àwọn èèyàn yín bẹ́ẹ̀ káwọn náà lè kàn wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín bẹ̀ ń wo ojú tẹ fi wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. Ìwọ
Káyọ̀dé Fáṣọlá ń sọ wọ́n ní ẹ̀jẹ̀ rántí ọmọ ẹni tá à ń ṣe ẹlòmíì rèé nígbà tó bá ilé eré láti bí àmọ́ nígbà tó ń fúnra rẹ̀ bá wá dá dúró tán ẹ̀rí yóò mọ wá hùwà bí ìgbà tó jẹ́ wípé kódà àwọn tó tiẹ̀ bí bóyá wọn èyí tiẹ̀ ṣe èèyàn dé pé bí àwọn tiẹ̀ lórúkọ àbí wọn tiẹ̀ jẹ́ni tó mọ Ọlọ́run ẹ̀rọ ọmọ àfáà ẹ̀rọ ọmọ pásítọ̀ tí ó mọ ṣe jàgídíjàgan kiri tí ó jẹ́ wípé níbi wọ́n bá ti ń jà tí wọ́n ti ń ṣe gbá òun náà lẹ́ẹ̀mọ́ kọ́kọ́ bá ń bẹ̀ ní gbogbo ibi tó bá ti ń ṣe nǹkan burúkú orúkọ rẹ̀ lẹ́ẹ̀mọ́ bá àwọn èèyàn mọ̀ wá wò báyìí pé ṣé ọmọ yìí abẹ́ ẹ̀rọ ọmọ yìí àwọn èèyàn dáadáa ló sì bí o ọmọ ìmáàmù lágbájá báyìí ni ọmọ pásítọ̀ báyìí ni àtẹ̀bárí torí wípé nígbà tó ti dáwà tán òun fúnra rẹ̀ ò rántí ọmọ ẹni tí ń ṣe mọ́. ṣeun ìyá mi Mr. Becky Adíṣebútú mú kí yín káàbọ̀ sórí ètò abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa. òun náà ni mo ṣe gbé àwọ̀ yìí sí pé ǹjẹ́ èmi àti yín ǹjẹ́ àrántí ọmọ ẹni tá à ń ṣe ǹjẹ́ àrántí ọmọ ẹni tá à ń ṣe bí ǹjẹ́ bó ṣe bí wa níbi tá a ti jí bí wa ǹjẹ́ àwa gan túnra wa bí ǹjẹ́ bó ṣe bí àwa dáadáa ǹjẹ́ a túnra wa bí àbí bó tiẹ̀ jẹ́ wípé tó àwọn tó bí wa ò tiẹ̀ tọ́ wa dáadáa ǹjẹ́ àwa fúnra wa ǹjẹ́ àti ẹ̀túnra wa bíbí. ẹ̀rẹ́ lòmíì ó lè jẹ́ ìyá àti bàbá tó bí kódà ó lè jẹ́ fìkanràn kan ni wọ́n tún jẹ́ pé bí wọ́n ti ń mutí náà ni wọ́n mu sìgá ni wọ́n ń fa gbogbo ẹ̀ mọ́ra wọn àmọ́ ọmọ tí wọ́n wá bí báyìí táwọn èèyàn bá pàdé rẹ̀ ń ta kódà tó bá ń sọ fún yín pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n máa ń fi ìgò jàánú ilé ni ipò kódà wọ́n máa ń fọtí kanràn kan ni àwọn èèyàn ò mọ̀ sọ pé rárá kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ pé ọmọ tó níwà tó gbẹ̀sì tí máa ń ṣe dáadáa yìí torí wípé irú ọmọ bẹ́ẹ̀ àbí dáadáa ṣùgbọ́n ó padà túnra rẹ̀ bí wípé ìgbésí ayé òun gbọ́dọ̀ rí bíi tàwọn òbí òun. ọ̀rọ̀ ìṣítí wa lónìí náà nú lẹ́nìí wípé ǹjẹ́ a rántí ọmọ ẹni tá a ṣe bí ǹjẹ́ a rántí ibi tá a ti bí wa ǹjẹ́ a rántí ibi tá a ti wá. ǹjẹ́ mi àti yín ǹjẹ́ àti ẹ̀ ń fà àpẹẹrẹ rere lélẹ̀ fáwọn ọmọ wa tá a bí. àwọn Yorùbá bọ̀ wọ́n lẹ́ṣin iwájú ni tẹ̀yìn ń wò sáré ǹjẹ́ ìwà táwa ń wò ǹjẹ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn wa ǹjẹ́ wọ́n lè rí parere kọ́ lára ẹ̀mí àti yín. ẹ ráwọn ẹlòmíì nígbà tí wọ́n bí wọn dáadáa nígbà tí wọ́n bá yapa bóyá wọ́n kúrò wọ́n ti dẹni òkè òkun àbí wọ́n ti dẹni gbá ìgbà náà rèé lẹ́mọ̀ gbọ́ pé tẹ́ ẹ bá rí lágbájá ìmọ̀ jà kínní kódà bí wọ́n ṣe ń mú lẹ́ni ni wọ́n fi ilẹ̀ lọ́la nígbà tí wọ́n bọ̀ wá tó wá ní mọ bàbá rẹ̀ ní bàbá rẹ̀ wà lára àwọn tó ti rúùlù jọba bàbá rẹ̀ wà lára àwọn tó ti rúùlù lù nígbà náà bàbá rẹ̀ wà lára àwọn tó ti ṣòṣèlú bàbá rẹ̀ ti wà lára àwọn tó ti jẹ́ kọmíṣánná Nàìjíríà rí lẹ́mọ̀ wá wò báyìí pé akíló wá dé sọmọ wọn tó wá rí bó ṣe rí yìí ǹjẹ́ arántí ọmọ ẹni tá a ṣe jẹ́ rántí bí tá a ti bí wa. ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala àkọ́kọ́ náà rèé tí mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí níbi tá a ti máa ń ṣera wa létí fáwọn ẹ̀dá tó ti ń sùn tán ti ń gbàgbé láti máa ta wọ́n jí láti máa sọ wọ́n jí lójú oorun tí wọ́n wà. Káyọ̀dé Fáṣọlá oní kárántí ọmọ ẹni tá kárántí ibi tá a ti wá kárántí ibi tá a ti wá kárántí ibi tá a ti bí wa torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàgbé ilé wọn lẹni tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́ ẹlòmíì rèé bẹ́ẹ̀ bá ti pàdé ẹlòmíì níta èyìnbó rẹ̀ gan ju tàwọn tòyìnbó tá a bá ń bí lọ torí pé kẹ́ mọ́ bá dá àdẹ́ntítì rẹ̀ mọ̀ kẹ́ mọ́ bá àmọ́ ibi tó ti wá kẹ́ mọ́ bá àmọ́ pọ́mọ Yorùbá ni gbogbo ìṣe àtiwá rẹ̀ báyìí ló ti yí padà ó ti yí gbogbo ìkódà ẹlòmíì gan ti pààrọ̀ ó kọ ọmọ tí wọ́n sọ ní ṣáàkì tẹ́pẹ́ ṣáàkì ráàtù ni wọ́n fi pa súná rẹ̀ gbọ́ oríṣiríṣi ọkọ̀ tó ti mọ́ pé rẹ̀ ó lè pera rẹ̀ ní ṣàkó
tẹ́pẹ́ mọ̀ wá wò pé ṣàkó orúkọ wo ní ń jẹ́ bẹ́ẹ̀, orúkọ ìlú wo ni ẹ mọ̀ wá wà tì, ẹ mọ̀ wá èdè ìlú ibi tí wọ́n ibi tó ti ń sọrú ọmọ lóko bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ní mọ̀ pé Ṣákìrátù ń ló padà báwọn torí pé kẹ́ ẹ mọ̀ bá àmú mọ́lé wọn tán ti bí tàbí kẹ́ ẹ mọ̀ bá àpé mọ́ ìlú Nàìjíríà pé ibi tá a ti bí rèé ẹ kò ní rántí ibi tó ti wá mọ́. ṣeun ìyá mi Àbímbọ́lá JP mo rọwọ́ yín ọ̀wọ́n ní ẹ̀kú ṣe ìyá Ìbàdàn ẹ̀ṣẹ̀un ṣe mo rí yín ẹkú dédé àsìkò yìí ẹ̀kú bójú ọjọ́ ti rí ara ò lè bí o ẹ̀ṣẹ̀ mo kí yín Adé Àga Adébáyọ̀ mo kí yín o bàbá mi mo rọwọ́ yín bẹ́ẹ̀ kò fún ọlá ìrè olúwa ọ̀làdùnjoyè ẹ̀ṣẹ̀un sísítà mi ara àwọn tiwa nù nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ̀ṣẹ̀ mo rí yín Tóyìn Ayọ̀dèjì mo rí yín lórí ètò mo kí gbogbo yín pẹ̀kú ọjọ́ bó ti rí níbikíbi tẹ̀ bá wà tẹ̀ ti ń gbọ́ mi lórí ètò náà láwà yìí ètò yín ètò wa Ìdílé Aláyọ̀ àti àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá abala tá a wà náà ní abala ọ̀rọ̀ ìṣítí wa ǹjẹ́ arántí ibi tá a ti bí wa ǹjẹ́ arántí ọmọ ẹni tá a ṣe mọ́ tẹ́ ẹ bá kan ọmọ ẹlòmíì tẹ́ ẹ bá kan ọmọ ẹlòmíì báyìí ẹ mọ̀ wò wípé bẹ́ẹ̀ ẹnìkan náà ló sì bí àmọ́ tí ẹ bá túdìí ẹ̀ wò kódà ẹ mọ̀ pé èèyàn pàtàkì àwọn tán gbọ́ ló ń gbọ́ àwọn tí wọ́n gbẹ̀sìn gbọ́ ni wọ́n bí ìgbà tó ti lé dẹni tó kúrò lọ́dọ̀ òbí rẹ̀ ẹlòmíì kò tiẹ̀ kírun mọ́ ẹlòmíì ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ ẹlòmíì ò tiẹ̀ gbogbo nǹkan tí ìyá tún ẹ ra wọn òbí mi àgàgà àwọn tó bá jẹ́ pé tíṣà ń ló bí wọn ẹ mọ báwọn tíṣà àbáwọn pòfẹ́sọ̀ bí wọ́n ṣe máa ń le kokoko máwọn ọmọ wọn tó tí wọ́n kọ́ àwọn ọmọ wọn tẹ́ pé wọ́n ka ojú ìwé wọ́n tún kẹ́yìn ìwé gan mọ́ àmọ́ tírú ọmọ bẹ́ẹ̀ bá yapa kúrò lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ìgbà tẹ́ bá bẹ̀ sí ní rírú ọmọ bẹ́ẹ̀ ẹ mọ̀ wá wò bẹ́ẹ̀ pé ìjọ tiẹ̀ gba skul kọjá bí lọ́kàn tí yín gan ẹ mọ̀ tó bá ń sọ fún yín gan kó kàwé pé bóyá graduate ni ẹ mọ̀ jiyàn ní pé rárá pé lè yóò lè jẹ́ graduate yìí èyí ò jẹ́ graduate bóyá ló gba skul kọjá àfìgbà tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní túdìí ẹ̀wò báyìí lẹ́rìí wípé kódà sáfífíkẹ́ẹ̀tì tó wà lọ́wọ́ tiẹ̀ gan kódà ojú tàwọn tó dá léèwé lẹ̀ lọ torí wípé kò rántí ibi tá a ti bí mọ́ kò tí ẹ̀wẹ̀ ìwò náà pé ǹjẹ́ ìyá mi gbọ́dọ̀ gba kinní lọ́wọ́ mi ǹjẹ́ bàbá mi ti ẹ̀ gbọ́dọ̀ gbọ́ kán wá lémi ni mo wá dìdàkudà èmi lọ́kọ́kun òkun kọ́ńbọ́ọ̀lù tó jẹ́ wípé gbogbo ọkọ ọlọ́kọ ibi gbà ni bàbá ni wọ́n gbọ́ ko èèyàn báyìí kan tó dáko èèyàn méjì wọ́n ti dáko ẹlòmíì tẹ́ bá sì túdìí ẹ̀wò ẹ rí pé irú ẹni bẹ́ẹ̀ ìyá kan bàbá kan ló bí kódà irú ìyá àwọn èèyàn bẹ́ẹ̀ gan wọ́n lè mọ́ bímọ fọ́kọ méjì títí wọ́n fi jáde láyé ṣùgbọ́n ọmọ yìí tọ́ba ni wọ́n gbọ́ ko ẹnìkan bìkan o kí wọ́n tó dáko èèyàn méjì wà láì wọ́n dáko rẹ̀ mọ́ torí wípé kò sí ẹ̀ rántí background ibi tá a ti bí mọ́ kò sí ẹ̀ rántí ọmọ ẹni tó ń ṣe mọ́ wípé ǹjẹ́ ọjọ́ kan tó bá ti ẹ̀ yá tí ó bá ti ẹ̀ ta sí ìyá mi àbí bàbá mi létí pé wọ́n ní ọmọ mi ló ṣe báyìí pé ojú wo ni wọ́n fi wọ̀ ọ́ àbí kí ni nǹkan tí wọ́n ti ẹ̀ sọ tàbí tí wọ́n ṣe wípé ìwọ ọmọ yóò sì ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ ló ti sùn tó ti gbàgbé torí ẹ̀ la ṣe ń fẹlẹ́ la fi ń jí wa dìde lójú oorun wa ká rántí ibi tá a ti wá ká rántí ọmọ ẹni tá a ṣe nítorí òní kọ́ nítorí ọjọ́ ọ̀la ni ẹ ṣeun Tóyìn Ayọ̀dèjì mo kí yín òun ní ẹ̀kú ètò Ìyá Ìbàdàn báyìí náà bá ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣíà fídíò yìí ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo kí yín bẹ́ẹ̀ tí ń wọlé sórí ètò yìí. àbẹ́ẹ̀dì kankan lé bẹ́ẹ̀ láàbí léèyàn ọlọ́run ọba mi ó tóbi nínú ọ̀la ńlá ẹ ṣeun ìyá mi Mr. Becky wọ́n ní bẹ́ẹ̀ ni ó wọ́n ní ọ̀rọ̀ ńlá ni ó kí ọlọ́run ṣe àánú fún gbogbo wa àmín ọlọ́run ọba ẹ ṣeun bàbá mi Ismaila Ọdúnrìndé wọ́n ní ẹ̀kú ètò máa ẹ ṣeun o wọ́n ní ìyá Ìbàdàn tíá ẹ ṣeun gbogbo yín pátá náà ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò ohun tá a fi ń ṣíra wa létí lórí ètò náà lónìí náà ni mo pè ní
ká rántí ibi tá a ti bí wa ká rántí ibi tá a ti wá ká rántí ọmọ ẹni tá a ń ṣe ká má bà wá jẹ́ ká má bà ojú ilé ibi tá a ti wá jẹ́ ẹlòmíì lágbo ilé wọn báyìí wọn ò fi nǹkan rẹ̀ lọ̀ wọ́n mọ́ wọn ò fi nǹkan rẹ̀ lọ̀ wọ́n mọ́ nítorí pé nígbà tó dórí àkàrà alágbájá nígbàtá tó dé ẹnu lágbájá ìlàkàrà dé gúngún ìgbà tó dórí tiẹ̀ èyí ni gbogbo oyè tí wọ́n ń jẹ ìdílé wọn parun ìgbà tó dórí tiẹ̀ èyí ni gbogbo ẹ̀tọ́ tí máa ń wá gbolé tiwọn èyí ni gbogbo ẹ̀ parun torí wípé kò rántí pé àwọn tó ṣíwájú mi àtàwọn tí ń bọ̀ lẹ́yìn abáwọn tó jẹ́ pé àwọn tó tiẹ̀ jẹ́ bàbá wípé bò ní ó ṣe jẹ́ tí ń bá ṣe nǹkan agboolé wa nǹkan tó jẹ́ nǹkan lé wa tí ń bá ṣe tí ń bá bàjẹ́ báyìí ojú wo ni wọ́n fi wò mí ẹnu wo ni wọ́n fi pè mí nígbà tákàrà bá dé ẹnu akáyìn tiẹ̀ ní ó dé gúngún ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ́ wípé ẹ̀tọ́ tó tọ́ sí wọn nílé ìyá nílé bàbá wọn nítorí tiwọn wọ́n ti bàjẹ́ tó jẹ́ wípé wọ́n ti fọwọ́ sọ̀yà pé lágbájá o ẹ mọ̀jẹ̀ òye òkan lé wọn mọ́ o bẹ́ẹ̀ dákun oyè wọn ẹgbà lọ́wọ́ àwọn lágbájá ẹgbẹ́ lọ lé ibòmíì torí pé ẹni tó padà bọ́ bẹ̀ òun ò ṣe dáadáa gbogbo nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ló ṣe ń bẹ̀ irú ẹ̀tọ́ tó tọ́ sí wọn nílé wọn ní mọ̀lẹ́bí wọn wọ́n gbà kúrò lọ́wọ́ wọn ẹ dákun irú èèyàn bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn ẹbí ò fojú rẹ̀ wò ó irú èèyàn bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn mọ̀lẹ́bí ó ṣàdúrà fún torí pé nǹkan tó jẹ́ tọ́ ìdílé ìyìn tó jẹ́ tiwọn ó sì jẹ́ kó bọ́ kúrò lọ́wọ́ wọn torí ìdí èyí ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá ẹ jẹ́ ká rántí ọmọ ẹni tá à ń ṣe ẹ má jẹ́ ká kò lẹ́ẹ̀dẹ̀ torí pé a fẹ́ kò lẹ́ẹ̀dẹ̀ ká wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ torí pé a fẹ́ lọ sẹ́dẹ̀ ẹ má jẹ́ bẹ́ẹ̀dẹ̀ jẹ́ ọlọ́run kúkú ṣe èmi ò mọ̀ sí ń bẹ èmi ń bo àfihàn tí ọlá bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ká sì wá mú gbogbo nǹkan tó yẹ kí gbogbo èèyàn ká mú ká sì wá bàjẹ́ ẹni tó jẹ́ ẹ̀tọ́ ìdílé ẹni tó jẹ́ oyè ìdílé ká mú gbogbo ẹ̀ ká bàjẹ́ ẹjá rántí ọmọ ẹni tá à ń ṣe ẹjá sùn níbi tá a ti sùn ẹ jẹ́ ká jíde nínú oorun tó gbé èyí tá à ń sùn ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ ìṣítí wa ọ̀nà rèé fún tòní wọ́n ní ọ̀rọ̀ díẹ̀ ó tó fún ọmọlúàbí ẹ jẹ́ ká wo gbogbo ibi tí gbogbo ibi tá a bá ti kùnà gbogbo ibi tá a bá ti kọsẹ̀ gbogbo ìrìn àjò táwa náà ń rìn tó ti ba orúkọ ilé wa jẹ́ ẹlòmíì wọn gbọ́dọ̀ dárúkọ sọ́ọ̀nì mú wọn bìkan wọn mọ̀ sá ni wọn ní kẹ́ni wọn lọ́mọ bàbá alágbájá ẹ̀ mọ́ dákọ rẹ̀ wọ́n ní bo ẹni tó dákọ̀ ti balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ nígbà ayé bàbá wọn ó kọ́ wọn ti bàjẹ́ irú nǹkan báyìí gbogbo nǹkan báyìí ó ti gba ẹ̀tọ́ tó yẹ kí ìdílé ó ní ó ti gbà sọnù wọn gbọ́dọ̀ dárúkọ ẹlòmíì bìkan àwọn èèyàn mọ̀ sá lọ ni wọn gbọ́dọ̀ dárúkọ sọ́ọ̀nì mú bìkan bẹ́ẹ̀ fẹ́ gbaṣẹ́ ń bẹ̀ gan wọn ò lè yín dànù ní pé ń bo àìdíà ni wọ́n mọ̀ fi bèrè pé ṣé lágbájá ti bo ni ti yín a ní ti tòlú òkè ni wọ́n bá ti dákọ̀ pé ti ìlú òkè wọ́n ní àbí kìí ṣe ti bàbá bá ti dákọ̀ bá ní ẹ mọ̀ wọ̀rí ẹ dọ́pù CV yín ẹ dọ́pù CV yín drop CV yín ẹlòmíì tẹ̀lé náà fẹ́ drop CV gan ni ẹ má wọ́rí ṣe bẹ́ẹ̀ ti fi gbogbo àdírẹ́sì yẹn ti fi gbogbo ẹ̀ sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti fi fóònù nọ́mbà yín náà sí ẹ má wọ́rí a máa pè yín fúnra wa la máa pè yín a máa pè yín má wọ́rí àti rí CV yín àti yẹ gbogbo ẹ̀ wò kódà ẹ really try gan ni ẹ kàwé gan ni ẹ kàwé wọ́n tún máa sá nínú tiẹ̀ náà máa dùn ẹ mọ̀ ní bẹ́ẹ̀ ni sá akàwé gan akàwájú ẹ̀yìn àtúnkẹ́yìn rẹ̀ mọ̀ inú rẹ̀ ó mọ̀ dùn kò ní mọ̀ pé wọ́n ń sá wọn bó bá ti bọ́ tàtán ni wọ́n ti pèsè kítírì pápápápá wọ́n á ní sórí Mr. alágbájá tó jáde yẹn wọ́n á ní fáìlì rẹ̀ lọ yọ wá a gbọ́dọ̀ rí ní ẹnu ọ̀nà ibi iṣẹ́ ìmọ̀ o a gbọ́dọ̀ rí níbí mọ́ o a ní o tún fẹ́ wá babí jẹ́ ìwọ tó jẹ́ pé bàbá ẹ̀ gbogbo ibi tó dé báyìí ni bàbá rẹ̀ bàjẹ́ gbogbo ibi tó dé báyìí ni ìyá rẹ̀ bàjẹ́ tó irú nǹkan báyìí a máa jẹ́ kí ògo òdílé kó bọ́ sọnù lọ́wọ́ èèyàn a máa jẹ́ kí àwọn ògo tó jẹ́ nǹkan ẹbí nǹkan mọ̀lẹ́bí kó bọ́ sọnù kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ kí ògo ilé wa kó bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ ẹ ṣeun ọmọlàdùnní adé àbímbọ́lá bùkíyìn o bọ́lájí oníléré ẹ̀ṣẹ̀ òmòrẹ́yìn náà adéọlá alimat ògúnrìn mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ kú dédé àsìkò yìí mo kí gbogbo yín ẹ ṣeun ẹ̀yin èèyàn mi lórí ètò náà la wà yìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ yorùbá
mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò abala ọ̀rọ̀ ìṣítí wa náà rèé ẹ jẹ́ kí gbogbo wa náà rèé kájọ bomi ọgbọ́n mu ẹ jẹ́ ká gbé yẹ̀wò sọ́tún sósì ká wo ibi táwa náà ti kùnà ká wo ibi tá a ti kọsẹ̀ ká wo ibi tí a ti gbà kọsẹ̀ sí àwọn ògo tó jẹ́ nǹkan ìdílé wa ká wo ibi táwa gan ti gbàgbé ilé ká wo ibi tá a ti ẹ̀ ti rántí ọmọ ẹni tá a ṣe mọ́ ẹ jẹ́ ká wo ibẹ̀ ká ṣe àtúnṣe o torí pé kò tí ì pẹ́ jù fún wa láti ṣàtúnṣe nǹkan tí ó tó kù díẹ̀ káàtó ọlọ́run ọba mi yóò ràn wá ṣe o ọlọ́run ọba mi yóò fi adùn mi yóò fi sáyé wa ẹ ṣe wáyé èèyàn mi lábala ọ̀rọ̀ ìṣítí wa náà rèé ẹ mọ̀ pé mo sọ fún yín pé lónìí lórí ètò yìí ó ṣeé ṣe ká má lè mú abala àṣà wa wá lórí ètò fún tòní abala kejì lórí ètò yìí òun náà ni abala ìdílé aláyọ̀ abala ìdílé aláyọ̀ òun náà lélẹ́yìí níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ síra wọn tí a sì máa ń gbé wá sí orí ètò òun náà ni abala kejì ní orí ètò yìí tí a gbé yẹ̀wò ẹ̀yin èèyàn mi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá ń ṣíà rẹ̀ fún àwọn olólùfẹ́ yín kí gbogbo wa kájọ rí ọgbọ́n kọ́ ní orí ètò. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ìyàwó ojú ọlọ́wọ́n ọba mi ló lè tó torí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn ohun tó sì pamọ́ lójú gbogbo èèyàn kedere báyìí ní lójú ọlọ́run gbogbo ohun tí ọkọ àti ìyàwó tí wọ́n ń ṣe lẹ́yìn ilẹ̀kùn gbogbo ohun tí ń lọ láàrin mọ̀lẹ́bí tí ń lọ láàrin òbí tí ń lọ láàrin àwọn ọmọ sóbí gbogbo ẹ̀pá báyìí náà ló ṣe kedere sójú ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọkọ àtìyàwó ká fi wọ́n sílẹ̀ káwọn ti pàwọ́ aládìrẹ fírí láàrin wọn tó jẹ́ pàwọ́ aláàmọ̀ wá làjà ọlọ́kọ àtìyàwó kan ni mo gbé wá sórí ètò lónìí tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn wa kájọ bomi ọgbọ́n mu tí mo sì fẹ́ kí àwa náà rèé kí a bá wa dá sí lórí ètò tó jẹ́ wípé àmọ̀ràn tí ẹ bá ní tẹ́yìn náà ó fún wa lórí ọ̀rọ̀ tá a gbé wá yìí tí ẹ̀yin náà ó sì ṣe kí ni tí ẹ bá wa dá sí lórí ètò tí ẹ̀yin náà ó sọ àmọ̀ràn tí ẹ bá ní tí ẹ bá wa fi fún ọlọ́kọ àtìyàwó kan náà ni mo gbé wá sórí ètò fún tòní mò ń bọ̀ náà. ẹ ṣeun bàbá mi wẹ́là ọlá mo rí yín lórí ètò ẹ mà káàbọ̀ sórí ètò tòní. ìyàwó tí mo gbé wá yìí arákùnrin ìyá àtìyàwó wọn òun náà ni wọ́n jọ rìnrìn àjò láti orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jọ rìnrìn àjò wá sí ìlú òyìnbó ní òkè òkun níbi tá a wà yìí wípé tó àsìkò tí wọ́n bá ti ní ìsinmi níbi iṣẹ́ wọn wọ́n wò pé tó káwọn wá sinmi ráńpẹ́ káwọn tó padà sí ẹnu iṣẹ́ wọ́n wá sílùú òyìnbó láti wá ṣe ìsinmi
gẹ́gẹ́ bí wọ́n ṣe ti jọ sọ láàrin ara wọn. arákùnrin yìí àtìyàwó ẹ̀ wọ́n jọ wá sílùú òyìnbó, wọ́n wá ṣọlùdé bíi oṣù kan ìyẹn nílùú yìí. àárín oṣù kan tí wọ́n ti wá ṣọlùdé yìí pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀rẹ́ bóyá tí wọ́n ti mọ̀ rí láti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní ìlú òyìnbó. wọ́n wá ṣọlùdé yìí ọ̀sẹ̀ kìíní lọ, ọ̀sẹ̀ kejì lọ, ọ̀sẹ̀ kẹta lọ. bẹ́ẹ̀ sì rèé ọkọ àtàwọn ọ̀rẹ́ ìwọ ìyàwó àwọn àtọ̀rẹ́ wa jọ fẹ́ jáde, a fẹ́ gbé ṣe fàájì lọ, ẹ̀yin náà kúkú ti mọ̀, a fẹ́ gbé ṣe fàájì lọ, ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin síra wọn, ẹ̀yin ò lè tẹ̀lé wa, ẹ̀yin ara máa ṣe fàájì yín pẹ̀lú àwọn tó jọ rẹ̀ tí náà afẹ́mọ́ rẹ̀ wá jáde, afẹ́ mú wọn lọ gbá. ṣé sì mọ̀ pé nígbà tí ìyàwó náà kú ti wò pé tó àwọn ọ̀rẹ́ wọn kí ló wọ́n mọ tẹ̀lé máa ti ṣe pé bẹ́ẹ̀ òun ó mọ ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ pé òun fẹ́ mọ́ gba wájú gbẹ̀yìn, ìyẹn wò pé tó wọ́n lọ síbi ìgbafẹ́ fàájì láti lọ ṣe fàájì ni. arábìnrin yìí wọ́n ní ọ̀lùdí àwọn tán pẹ̀lú ọkọ àwọn, wọ́n padà sí orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní nígbà tó yá, ẹ ṣeun Emmanuel Ogunlade, ẹ ṣeun mo rí yín lórí ètò. wọ́n ní nígbà tí wọ́n ṣetán tí wọ́n padà sórílẹ̀-èdè Nàìjíríà, nígbà tí wọ́n tún ní ọdún ìsinmi ráńpẹ́ kan tí ọkọ lòun gba ìsinmi ráńpẹ́ lẹ́nu iṣẹ́ bí ọ̀sẹ̀ bíi méjì, wọ́n ní lọ́kọ àwọn bá ní my dear, ìsinmi tí àwọn ní yìí òun wò ó bí kóun ó travel tóun kóun ó tún wá kóun tún travel lọ sílùú òyìnbó kí òun kàn tiẹ̀ lọ sinmi, á dà pé táwọn lọ last time yẹn òun enjoy ẹ̀ nǹkan kan. ìyàwó ní àwọn sọ pé ò bá ní sùúrù kí àwọn náà tiẹ̀ gbàyè níbi tí àwọn náà káwọn ó jìjọ lọ as usual báwọn ṣe ń lọ. arákùnrin àti arábìnrin yìí wọ́n ti ṣàbíamọ láàrin ara wọn, àmọ́ wọn ṣàlàyé iye ọmọ tí wọ́n bí pé a kì í ka ọmọ fọlọ́mọ, ṣùgbọ́n àwọn ti ní ọmọ ní àárín ara àwọn tí kì í ṣe ẹyọkan tí kì í ṣe méjì gẹ́gẹ́ bí wọ́n ti wí. wọ́n ní arákùnrin yìí sọ wípé tó òun fẹ́ lọ sí ìlú òyìnbó, lòun ti fẹ́ lọ ṣèsinmi òun. wọ́n láwọn bá ní pé ò bá dẹ̀ dúró káwọn jọ lọ, àmọ́ nígbà tá arákùnrin yìí yarí làwọn wò ó pé tó kò burú kó máa lọ. nígbà táwọn náà bá gba tàwọn, bó bá wà wọn káwọn wá, bó sì jẹ́ pé bòmí làwọn fẹ́ lọ, àwọn mọ̀ bí àwọn ṣe fẹ́ ṣe tàwọn náà. ẹ ṣeun Tìjání Músíbà Òkúnlóye, Ọládégà Awólèsì, mo kí yín ò fún mi láyọ̀ àyà Lumos, ẹ ṣé, mo kí gbogbo yín pé káàbọ̀ sí orí ètò yìí. pé òun ibi tó wù òun tóun náà bá ráyè tóun náà fẹ́ lọ, òun náà mọ̀ ibi tóun bá fẹ́ lọ, bó jẹ́ òkè òkun náà ló fẹ́ wà bíbò míì, òun náà mọ̀ ṣe tòun. arákùnrin yìí wọ́n wá sí ìlú òyìnbó bí wọ́n ṣe láwọn fẹ́ wá, wọ́n wá parí ìsinmi wọn, wọ́n padà sí orílẹ̀-èdè Nàìjíríà. arábìnrin yìí wọ́n ní nígbà tí ọkọ àwọn dé yìí, wọ́n ní ilà wọn ti ń ṣàkíyèsí wípé international call táwọn ọkọ àwọn máa ń gbà ó ti wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ, pé báwo ni ó ṣe wá jẹ́ tí ará òkè òkun tí wọ́n wá ń pè ní gbogbo wọ̀, ṣé àwọn ọ̀rẹ́ náà ni wọ́n gbọ́ náà òun ní bísínẹ́sì kan tóun ń ṣe lọ́hùn ni, ìyẹn ló ń fà á tí wọ́n fi ń fún òun ní feedback bó ṣe ń lọ. arábìnrin yìí wọ́n nígbà táwọn kúkú wò pé tó èkú ṣe pé bóyá kò sí nǹkan kan táwọn fẹ́ mú bẹ̀, àwọn náà ní àwọn ti gbọ́ ni. wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà yìí wọ́n ní làwọn rí wípé ìrìn àjò ọkọ àwọn sí ìlú òyìnbó ó bẹ̀rẹ̀ sí ní ṣe lemọ́. wọ́n níbẹ̀ làwọn ti wá jókòó, làwọn ti wá wò báyìí pé nígbà tí ìṣe pé nǹkan míì bẹ́ẹ̀ tí kì í sì ṣe pé bóyá àwọn nílé iṣẹ́ abáwọn ní nǹkan kan táwọn dá sílẹ̀ ńbẹ̀ pé ó ṣe wá jẹ́ tó fi wá jẹ́ pé lemọ́ òun náà ni ọkọ àwọn wá lọ sí òkè òkun. arábìnrin ní ibẹ̀ làwọn ti wá jókòó táwọn ti rò pé ẹ̀gbọ́ wọ́n ní kí sí òṣòbí adódì kí nìkan olúgànbẹ là á ké sí
ó tó di wípé nǹkan kan ó ṣẹlẹ̀ igi gogoro mọ́gun mi lójú àtòkèrè náà tí wò wọ́n ní bọ́pọ̀ àwọn tún ṣe dárúgbére ìlú òyìnbó nígbà náà lẹ́yìn bíi oṣù bíi 6 tí ó ti wá tó ti lọ làwọn wò pé tó kò sí wàhálà ó bá jẹ́ pé iléeṣẹ́ ló dálẹ̀ ńbẹ̀ iléeṣẹ́ ọ̀hún àwọn òjò wa mójútó ni arábìnrin yìí wọ́n ní àwọn náà bá ra tíkẹ́ẹ̀tì ẹ báwọn ti mọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tí àwọn kúkú jọ ń dé sí àwọn mọ̀ àwọn ọ̀rẹ́ tó ń bá rìn arábìnrin náà láwọn bá ra tíkẹ́ẹ̀tì ó di tẹ́rẹ́ fọ́n gan àwọn náà bá ta mọ́ ọkọ̀ sí ìyàlẹ́nu tí arábìnrin yìí nígbà tí wọ́n dé ìlú òyìnbó wípé àwọn ò fi ṣe surprise fọ́kọ àwọn láti mọ̀ pé bóyá oní tó ń ṣe ní tòótọ́. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ọ̀rọ̀ ra takété ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má torí akọ́tẹ́kù wípé yẹ. bẹ́ẹ̀ ni kókó jábélé lọ̀rọ̀ ilé ayé jẹ́ nígbà tí arábìnrin yìí tán dé ìlú òyìnbó my dear kí ló wá ṣe òsọ fún bọ́wà wà mí náà kàn ní kí n fi ṣe surprise ni pé bẹ́ẹ̀ náà ṣe lọ kémi náà wá pé torí kó náà kàn wá jọyín lójú náà ni kó wá surprise ni pé ok ṣe bẹ́yìn ti lọ òun náà máa wá pé òun kàn sọ fún yín òun ra tíkẹ́ẹ̀tì ni wọ́n ní àwọn ṣàrí pé ọkọ àwọn kò wá happy pé ó kàn ń pé àwọn rí lára ẹ̀ àwọn sì rí lójú ẹ̀ bí ìgbà téèyàn kàn ń fàgídí rẹ́ẹ̀rín ìyàngí wọ́n ní àwọn náà fọwọ́ lẹ́ran pé tó gbogbo komide gbogbo bó bá ti wù kó rí gbogbo bí ó bá ṣe mọ́ lójú àwọn náà ni ó jẹ́ wọ́n ní ká tó wí ká tó fọ̀ láàrin ọ̀sẹ̀ kan táwọn dé wọ́n ní òun náà ni àṣírí mà ti tú sáwọn lọ́wọ́ wọ́n ní àṣé gbogbo báwọn ṣe ń wá sílùú òyìnbó wá ṣe olùdé àṣé níbi tí ọkọ àwọn níbi tí wọ́n ti ń ṣe fàájì àbí tí wọ́n ń gbé wọn lọ ṣe fàájì káàkiri ibẹ̀ ni arábìnrin kan ti ta mọ́kọ àwọn lọ́rùn pé ló ti ta mọ́ lọ́rùn tó sì wípé ọkọ àwọn náà ṣe lólókù òru pé kódà arábìnrin ọ̀hún ó ń bẹ nínú oyún tó lóyún báyìí wọ́n ní nígbà táwọn wá fà lọ táwọn fà bọ̀ wọ́n ní ló jẹ́ kó yé àwọn wípé arábìnrin yìí in tó sọ fún tí ó ṣe ládéhùn fọ́kọ àwọn ni wípé òun ò ní ìdí ọkọ o kì í ṣe pé òun fẹ́ fọ́kọ òun kàn fẹ́ fi ṣe òun láàánú ni pé tóun bá ti lè bímọ fáwọn èyí tóun fi ń gba físà tóun fi ń wá ní gbogbo ìgbà òun ó ṣèwé ìgbélú fóun òun ó ṣe ìwé ìgbélú fóun tóun bá ti lè ṣe ìwé ìgbélú fóun òun kàn mọ gba òun kàn mọ lọ òun mọ bọ̀ bóun bá ṣe fẹ́ ni èyí ni promise tí arábìnrin yìí tó ṣe fún arákùnrin yìí lọ́kàn tí wọ́n náà ṣe balẹ̀ pé after all òun ti sọ fún pé legal wife níyàwó òun ìyàwó olórùka làwọn ṣe òun ò sì fẹ́ yàwó àmọ́ òun náà ti sọ pé òun ò fọ́kọ pé kóun ó kàn fọmọ ṣèun láàánú ni mi ò gbọ́rú rẹ̀ rí ẹ̀yin èèyàn mi bóyá ẹ̀yin náà bá gbọ́ ibi tán ti mọ́ fọmọ ṣèyàn láàánú sí èmi náà mọ̀ lórí ètò yìí bóyá bẹ́ẹ̀ náà bá ti gbọ́ rí bá wa ṣàlàyé bẹ́ẹ̀ bá ti gbọ́ rí níbi tán fi ọmọ ṣèyàn láàánú pé òun fẹ́ fọmọ yìí òun fẹ́ fi ṣe wọ́n láàánú ni pé tóun bá ti bímọ fún wọn òun ó ṣèwé fọmọ tóun bá ti ṣèwé fọmọ ọ̀hún wọn ó lè ráyè fi gbàwé wọn ó lè mọ lọ wọn ó lè mọ bò kò ní jẹ́ pé wọ́n mọ gbà físà mọ́ iná ni arákùnrin náà rò pé tó bóyá olókù òru tó ń bá ṣe lólókù òru yóò padà pé òun láti di pé òun náà ní ìwé ìgbélùú ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín Yorùbá bọ̀ wọ́n ní olè gbé olè gbà á wọ́n lẹ́ni tá a bá ń tàn wọ́n ní tẹ́ni tí bá ń tàn yàn ọ̀bá mọ̀ ẹni tí tà ń tàn yàn sáàmọ̀ wípé lágbájá ń tàn òun ni nígbà tí wọ́n fa lọ fà bọ̀ yìí èèyàn mi kí n má ba lọ́wọ́ ná kí n má ba lọ́wọ́ ná bí ọ̀rọ̀ bàbá àgbà àṣàrábìnrin tó lóun fẹ́ ṣèwé fún èèyàn gan àsóhun fúnra rẹ̀ gan ò níwèé
òun náà kàn ń fẹ́ responsible man tóun ó bímọ fún níwọ̀n ìgbà tó sì ti rí pé arákùnrin yìí ó níṣẹ́ gidi lọ́wọ́ ní Nàìjíríà tó jẹ́ wípé ọ̀gá ni nílé iṣẹ́ ìpè irú eléyìí rèé bóun bá bímọ fún bóun bá béèrè owó láti Nàìjíríà yóò sẹ́ndì owó tóun ó fi mọ́ mẹ̀ńtẹ́ẹ̀nì láìfù òun tóun mọ́ fi mẹ̀ńtẹ́ẹ̀nì ọmọ rẹ̀ tí ò bá ti fẹ́ kí òun ó ṣòfófó fún ìyàwó rẹ̀ tàbí káwọ́ ó lu. ẹ̀yin èèyàn mi làkàrà bá tún sépò lọ̀rọ̀ bá di yánpọnyánrin ló bá di bó lọ yá mi. ìyàwó rèé ìyàwó ń bínú wípé ọkọ òun ó lọ fẹ́yàwó ó lọ fóbìnrin míì lóyún láì ṣe wípé òun mọ̀ sí gẹ́gẹ́ bí ìyàwó olórùka. ìyàwó wọn ń bínú eléyìí pé àwọn ọmọ òun ó fẹ́ lọ́bà kan. ìyàwó rèé oyún rèé kò ṣeé ṣẹ́ torí arábìnrin yìí òun náà fẹ́ bímọ. ọkọ ìyàwó rèé òun náà wá rò wípé tó ṣé òun ó wà lùsì lẹ́ẹ̀mejì nígbà tí ṣe pé òun ò bímọ rí òun èsàgàn òun bọ́pin òun bóbin. ṣé òun ó wà lóun fẹ́ gbọmọ ni èyí ìwé tó promise pé yóò rí gbà kò sí ń bẹ̀ mọ́ báyìí. arákùnrin ìwà wò wípé tó àtìyàwó àtàrábìnrin yìí àtọmọ òun ò fẹ́ kankan o pé òun ò fẹ́ kankan kó mọ́ pè wọ́n mọ́ láyéláyé pé torí ó tàn òun fẹ́ ni. ẹ̀yin èèyàn mi tá a bá wá ní ká wò nínú àwọn méjèèjì àtọkùnrin yìí àtobìnrin yìí ẹ dákun ta ló jẹ̀bi nínú àwọn méjèèjì. arákùnrin tó lóun ò ní gbọmọ yìí tó lóun ò ní gbọmọ lọ́wọ́ arábìnrin yìí wípé ọ̀tọ̀ ní nǹkan tó sọ fóun ọ̀tọ̀ ní nǹkan tóun bá. ṣé arákùnrin yìí kó kọ ọmọ yìí ṣé òun ló kàn nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àbí kó fi sùúrù tẹ́rúnlé àgbàdúnlé kó fi gba ọmọ lọ́wọ́ arábìnrin yìí àbí ìyàwó tó jẹ́ ìyàwó ilé gan tíyẹn gan tó gẹ̀gùn síbẹ̀ wípé tí wọ́n bá bí ọ̀dà ìwọ sámọ̀ gbéyàwó àtọmọ bọ̀ wálé wọ́n gbọ́mọ bọ̀ wálé ó mọ̀ wípé òun ó fi òfin dì ọ́. ẹ dákun kí ni kárákùnrin yìí wá ṣe báyìí bọ́rọ̀ ṣe rí bó ṣe lóhùn ó rí ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí i lórí ètò àmọ̀ràn wo lẹni fún arábìnrin yìí tí ó jẹ́ ìyàwó ilé àmọ̀ràn tẹ́ ẹ ní fárákùnrin yìí àti arábìnrin èyí tó lóyún lókè òkun yìí ẹ̀yin èèyàn mi àmọ̀ràn wo lẹni fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí. ojú òpó wa ń bẹ ní ṣíṣí orí WhatsApp wa náà lẹ́ẹ̀bá wa pè sí torí tẹ́ bá pè lórí kọ́ọ̀lù gangan ó lè má lọ ṣùgbọ́n lórí studio number wa lórí WhatsApp wa ní London ní Europe ní ibi méjèèjì òun náà ni ẹ lè gẹ́ẹ̀tì wa sí láti pè wọlé. ojú òpó ń bẹ ní ṣíṣí báyìí +447459353799 òun náà ni ẹ lè pè sí láti bá mi dá sí ní orí ètò yìí +447459353799 òun náà ni ẹ lè pè sí láti bá mi dá sí ní orí ètò. bóyá yìí náà àmọ̀ràn tẹ́ ẹ bá ní fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o àtìyàwó ilé àti ọkọ ìyàwó àti arábìnrin gan tó lóyún fún yàn ṣé gbájú ẹ̀ látún pé arábìnrin ni àbí kí ni ká pè é torí kò yé mi. ẹ ṣeun ìyá mi Olúyọmí Olúpọ̀nlé mo kí yín ẹ ṣeun o wọn ni good evening my dear sister ẹ ṣé mo dúpẹ́. ta ni ká pè ní 419 nínú àwọn méjèèjì ṣé arákùnrin yìí ni àbí arábìnrin tó jẹ́ ìyàwó ilé àbí arábìnrin tó lóyún fún yàn ṣó ní ká pè ní 419. ìyàwó tó wá jẹ́ ìyàwó ilé gan ẹ̀yin èèyàn mi kí làmọ̀ràn tẹ́ ẹ ní fóun gan torí pé kò sẹ́ni tí ó ṣe tí kò ní dùn. ẹ ṣeun sa TMB ẹ ṣé mo dúpẹ́ wọn ni ẹ kú ètò ẹ ṣé mo dúpẹ́ ta nírú rẹ̀ ó kàn tí ò ní bínú. ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí bá mi dá sí lórí ètò ojú òpó wa ó ti wà ní ṣíṣí ṣé ẹ̀bí mo sọ fún yín pé ìṣẹ́jú rẹpẹtẹ là ní orí ètò fún tòní ẹ má bínú torí pé a fẹ́ ṣe nǹkan kan ni ẹ má bínú sí wa. a retí ìpè yín láàrin ìṣẹ́jú díẹ̀ síra wọn láti bá wa dá sí fún nǹkan tí ẹ̀yin náà bá fẹ́ bá wa sọ sí àmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn méjèèjì fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtọkọ àtìyàwó
àti ẹni tó jẹ́ ìyàwó òta torí ìyàwó òta náà ni a sì pé ojú òpó wa ó wà ní ṣíṣí láti dá sí fún ètò yìí ẹ bá mi dá sí ojú òpó ń bẹ ní ṣíṣí. ń bẹ ní ṣíṣí à ń retí ìpè yín fún nǹkan tẹ́yin náà bá fẹ́ bá wa sọ sí àmọ̀ràn tẹ́ bá ní fún àti ọkọ àti ìyàwó ilé àti ẹni tó bímọ ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta fún nǹkan tẹ́yin náà bá ní tí ẹ fẹ́ bá wa sọ sí lórí ètò yìí. ọ̀rọ̀ ìfẹ́ le jù wọ́n ní olè gbé jàgùdàgbà àwọn méjèèjì náà jọ ń tọrọ àwọn lẹ́yìn náà ni. ní bàbá ìwà. ní bàbá ìfà ló dápọ̀ wọ́n ní ìyá méjì tí wọ́n fi yóò lọ́rọ̀ wá. ẹ ṣeun ìyá mi Mr. Becky wọ́n ní ohun ojú ń wá lójú rí o wọ́n ní for this wọ́n ní 419 ni lady yẹn she no say she no get paper wọ́n ní why do you parọ́ wọ́n ní why do you parọ́ ńlá o pé kí ló dé nígbà tó mọ̀ pé òun ò níwèé kí ló tó parọ́ bàǹtàbàǹtà fún arákùnrin yìí mo mọ̀ pé arábìnrin náà tá a bá wò ó òun náà mọ̀ sọ pé òun náà wábi tóun ó ṣẹrù òun kà ní pé at least kóun ó ṣáà ní responsible man tó jẹ́ pé bóun bá nídìí owó yóò fowó lẹ̀ yóò mú owó wá kọ́lọ́wọ̀n bá mi kó ṣàánú fún wa ọ̀rọ̀ náà rèé ẹ̀ bá ń dá sí i lórí ètò yìí. ẹni tó ń pè wá yìí ẹ dákun ẹ tún bá mú padà àmísì kọ́ọ̀lù yìí àmísì kọ́ọ̀lù tó wọlé yìí àmísì kọ́ọ̀lù tó wọlé yìí ẹ tún bá ń tún mú bí ẹ bá tún láǹfààní láti pè wá padà. ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbèsè lọ́dọ̀ yín ẹ kàn sí wa lónìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ká fi tiwa gbé tiyín lárugẹ láti jẹ́ káyọ̀ mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbèsè ẹ mà ká lẹ́ẹ̀dì tí ń bẹ lójú òpó ẹ mà ká lẹ́ bàbá mi. The Bluetooth device is ready to pair. Mò ń bọ̀ ẹ dákun ká lè gbọ́ yín ketekete. Hello, mò ń gbọ́ yín o bàbá mi. The Bluetooth device line in. Ẹ mà kálẹ̀. Àmì ọlọ́run ọba bàbá mi ẹ mà kálẹ̀ kú dédé àsìkò yìí bẹ̀ ń o. Yẹ́sẹ̀ bá tó mọ́ra. Yẹ́sà gbogbo àwọn èèyàn wa lọ́hùn kọ́. Adúpẹ́ àlàáfíà láwọn. Ẹ ṣeun bàbá mi Ismaila Ọdúnrìndé kọ́ yìí. Bẹ́ẹ̀ ni mà. Ẹ ṣeun bàbá mi ojú òní tì yín. Tó ọ̀rọ̀ rẹ̀ bàbá mi abẹ́rẹ́ nǹkan bó lọ́dún léyà o. Ọdún tó wá ń lọ o. Àbí bàdé lẹ́ran ọdún ẹran tí a mọ̀ jákùn mọ́ ni.
Adìẹ gbà làwọn ẹgbẹ́ fún kò sí lọ́rùn. Kí láwa ṣe wọ́n ní wọ́n bá ṣe gbà lé wọ́n ní wọ́n bá ṣe gbà láṣẹ ṣe ńgbẹ́ náà sì ti ajá kò sí ń tá ṣe mọ́ làbàgbà ká mú fọ́lọ́. Kò sí ìgbàta ṣe ṣe àńtẹ̀ ìlú wọn àìsàn wọn. Ẹ ṣeun bàbá mi. Ọ̀rọ̀ tẹ́ gbọ́dọ̀ lálẹ́ ọ̀rọ̀ tó tóbi díẹ̀ ni o. Ẹ ṣe. Ìbò tábà ní ká wo orin sí ìra yìí àlesọ pé ní olójú kòkòrò lọkùnrin obìnrin náà alẹ́ ní ẹlẹ́tàn ni. Ọlọ́run ló lè kọ́yàn máa ṣe láàrin bọ́ọ̀sì. Èkó bíyàn ti fẹ́ sọ àárín yẹn because ọmọ ti wọ̀ oyún ti wọ̀ sí ìgbà tó yún bá dẹ̀ ti wọ̀ tí ọmọ bá dẹ̀ ti wọ̀ wọ́n ti kúrò lálẹ́ ara wọn bá ṣe wà yẹn. So ọ̀rọ̀ yẹn ti gba sùúrù ní ìṣẹ́dá oyún ti wọ̀ bó pẹ́ bóyá náà yóò padà bímọ náà ni. Ní àbábẹ̀ ti bímọ tó bá yá náà oyún sọ pé ẹ̀tọ́ tí ò bá ti bímọ ẹ̀pẹ́ kó ní ṣòun ló lọ́mọ definitely ìyàwó náà ló jẹ́. Ọ̀rọ̀ obìnrin yẹn tó mi kàn níbẹ̀ ni pé ó kàn fẹ́ da ìrìnàjò máa yẹn rú. Ó fẹ́ dá ìrìnàjò ẹ̀rú ni máa yẹn lẹ́pẹ̀ dá ìrìnàjò ara rẹ̀ tọkùnrin náà bá ti lójú kòkòrò tí ọkùnrin mi ò bá ti pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Táwọn èèyàn bá ti rí wọn tó wà òkè tó rí owó ra tíkẹ́ẹ̀tì tó ń bọ̀ tó lọ ṣọdún pé kí ló ń wá ìwé ìgbélùú níbi tí ò fẹ́ gbé sí ó ti ní kọ́ńpìnì Nàìjíríà tó wà òkè kí ni ojú kòkòrò ló pa máa yẹn lójú kòkòrò ló pa ojú kòkòrò ló pa ojú kòkòrò ni Ọlọ́run olùdó ọjọ́ náà bá tẹ̀ ìjọ ọ̀gá tó bá rí pẹ̀lú faramọ́ náà. Kí wá ní kíyàwó rẹ̀ owó olé gangan kí wá ní kó wá ṣe báyìí pẹ̀lú báwọn ṣe ń fárígá pé tó ibi tí ó bá gbé wà àwọn ń retí báyìí o. N tó fi ọba yìí ni Ìyábọ̀ padà because ó ti tó ṣe yẹn ó kò kù because géèmù ló ta but géèmù yẹn ò jẹ but wọn kì í ta géèmù bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ti tẹ kí ló ń wáyé kó ń ṣe ló fẹ́ lọ space sí àbúrò tó ló ṣẹ̀fẹ̀ máa wọ́n sùn bí àwa ní wọ́n sùn báyìí àwa táwa bí àwọn sùn wọ́n náà ti kẹ́ kí ní kọ́ńpì Nàìjíríà táwa náà bá ní kọ́ńpì Nàìjíríà lọ gbé sí Nàìjíríà kí ló wá ojú kòkòrò ló pa ojú kòkòrò ló pa mà ojú kòkòrò ní oṣù Ọlọ́run sànù wa kò yí. Àmọ̀ràn wo lẹ wá ní fún ìyàwó ilé gangan? Ìyàwó ilé máa tó kú yóò máa wòran ní nígbà tí ò tí ì sọ pé tó bóyá ìyàwó ń bọ̀ wá tọ́jú ẹ̀ ó mọ̀ máa wòran ní kó mọ̀ fi ìgbónára kó mọ̀ fi da nǹkan tó ń bọ̀ ní nígbà tí yóò ti sọ pé wọ́n fi hàn lórí òun pé ìyàwó bọ̀ kó mọ̀ wòran ní kó mọ̀ wo ibi tó máa já sí nígbà tó bá ń wòran òun tó òun náà rẹ̀ máa fọ̀rọ̀ lọ àwọn tó jẹ́ bàbá inú ilé nǹkan tàbí ẹ̀ yóò mọ bó bá ṣe ń lọ tó bí mo ṣe àárín yẹn wọ ọ̀rọ̀ yẹn ó kí díẹ̀ mọ́ mi ó kí díẹ̀ mà ó kí Kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa. Olóògùn máa yẹn gbìyànjú dáadáa olóògùn gbogbo ni kò gbá náà. Nínú ọkọ àtìyàwó ẹnìkan náà ni ó sáfa wàhálà wọlé kọ́lọ́wọ́n ọba ó ṣàánú fún wa. Ọkùnrin yẹn ló fa wàhálà wọlé kì í ṣèyàn dáadáa ayé ẹ kò ṣèyàn dáadáa kò gbádùn. Ẹ ṣeun bàbá mi Ismail Ọdúnrìndé ojú òní tì yín ẹ ṣeun mo dúpẹ́ ibi tẹ́yìn náà bá ti mú wáyé ẹ ṣeun ọmọ ọba ń bẹ́tò bọ̀ náà ó dàbọ̀. Ẹ ṣeun bàbá mi Ismail Ọdúnrìndé nọ́mbà wa sọ ẹ̀gbọ́n táwọn náà wí ìyá mi Mr. Abẹ́kì Àjíṣebútú wọ́n ní she deserve what she get from the man wọ́n ní ṣe bí ọ̀fẹ́ ó fẹ́ fi ọmọ ṣe àánú wọn ni bẹ́ẹ̀ ni o ìyá mi kọ́lọ́hún ó ṣàánú o bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tán náà fẹ́ fọmọ ṣàánú èèyàn ní ìsìn kéèyàn ò tètè yá afẹsẹ̀ fẹ́ ni kó yá afẹ́rẹ́gẹ́ o ń mọ bí tá ti ń fọmọ ṣèyàn láàánú kọ́lọ́hún ó ṣàánú láì ṣe báàgì ráìsì àbí láì ṣe àpò èlùbọ́ kọ́lọ́hún ọba kó gbà wá ẹ ṣe ń ṣe wọ̀nyí èèyàn mi gẹ́gẹ́ bí mo ti ń wí lọ lẹ́ẹ̀kan wípé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ẹ láǹfààní láti pe ẹ̀rọ studio number wa +4474 59353799 níbikíbi tí ẹ bá wà ní ikùn mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé náà ni ẹ lè ti pè wá fún gbogbo ìpolówó ọjà yín bákan náà fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ẹ lè pè mí Ìyábàdàn láti lè ṣe Authentic Entertainment Organization fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe alága àdúró lẹ́fẹ́ ni MC lẹ́fẹ́ ni ẹfẹ́ children entertainer ni event planner ni ẹfẹ́ olórin fún party yín ẹfẹ́ olórin fún church yín ni àbí fún mọ́ṣáláṣí yín fún tí ẹ bá fẹ́ ṣe ẹ kàn sí wa nílé iṣẹ́ wa Authentic Entertainment Organization a wà lórí Facebook page a wà lórí Instagram ẹ fọ́lọ̀ wa níbẹ̀ ẹ máa rí gbogbo iṣẹ́ tá à ń ṣe tí Ọlọ́run bá sì ń gbà fún wa wá olóko àwọn olódò iṣẹ́ tá a mọ̀ ṣe náà rí tọ́lọ́run bá sì ń gbà fún wa fún gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ká sọ̀rọ̀ ká pèdè ara
ṣe ti gbogbo èèyàn ọmọ ènìyàn náà ni ọ̀nà tọ́lọ́wọ́n bá tó fi rán ìyá àbàdàn tọ́lọ́wọ́n bá sì ràn wá lọ́wọ́ ẹ̀yin náà kàn sí wa lónìí fún gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe nílùú London ní Europe káàkiri mẹ́gun mẹ́rin àgbáláyé kò síbi tí ẹ dé kò síbi tí ẹ fẹ́ ṣe nǹkan tí àwọn èèyàn wa ò sí mẹ́ta á pè wọ́n tí wọ́n sì tó jẹ́ pé á sọ fún yín á fi dá yín lójú pé gbogbo ẹ̀yọ́ lọ bẹ́ẹ̀ ti fẹ́ tí ó sì rí bẹ́ẹ̀ náà ni ẹ kàn sí wa lẹ́nìí nílé iṣẹ́ wa Authentic Entertainment Organization event lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ lè pè mí sí náà ní 079 080 25944 079 080 25944 òun náà ni ẹ lè pè mí sí fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe nílẹ̀ yìí àti lókòkun ní gbogbo ogun mẹ́rin àgbáyé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí ọwọ́jà wa ò dé ẹ ṣeun ṣe mo dúpẹ́ bákan náà Òkè Ìbàdàn festival àkọ́kọ́ ẹ̀rẹ́ nílùú UK èyí tó máa wáyé ní on the 27th of September 2019 tá a wà yìí Toplotech entertainment àwọn náà ni wọ́n pò pọ̀ wípé gbogbo àwọn ọmọ Ìbàdàn ọ̀rẹ́ Ìbàdàn ìyàwó Ìbàdàn bàbá Ìbàdàn ọkọ Ìbàdàn pé kí gbogbo wa káwá gbé Òkè Ìbàdàn láǹtìláǹtì káwá gbé lárugẹ ní ìlú London níbí yìí ìyẹn ní on the 27th of September 2019 Ankara òun náà ni owó wọlé Ankara £40 ní ẹ̀yin tẹ́ bá dẹ̀ fún Ankara ẹ lè ra pass tẹ́ fi wọlé £40 ní àtàǹkárá àti pass ètè bá fẹ́ ń bẹ̀ òun náà ni ibi tó ti máa wáyé náà ni Millwall Community Trust Millwall Stadium off Hilderton Road ìyẹn ní Lion Center Bollinan Road London SC16 3LD London SC16 3LD níbẹ̀ náà ló ti máa wáyé ìyẹn ní ìlú London ẹ lè kàn sí Ìyá Ìbàdàn fún àǹkárá yín tẹ́ ẹ bá fẹ́ ẹ lè kàn sí Toplotech Entertainment láti gba àǹkárá yín fún ẹ̀yin tẹ́ bá fẹ́ àbí páàsì lẹ́ bá fẹ́ Òkè Ìbàdàn ó gbè wá Òkè Ìbàdàn àtàgé ọlọ́run òru kò ní padà lẹ́yìn gbogbo wa lágbára ọlọ́run ọba ẹ ṣeun mo dúpẹ́ gẹ́gẹ́ bí a ti ń bá bọ̀ tòyí kan ní ìṣẹ́jú bíi méjì mẹ́ta sí lórí ètò yìí ìyá mi Mr. Becky Ajíṣebútú wọ́n ní the man get serious ojú kòkòrò mà pé ojú kòkòrò tí wọ́n ó tún gba ọmọ ọ̀dọ̀ kọlọ́wọ̀n ọba kó ṣàánú ẹ ṣeun Adé Ìdòwú mo rọwọ́ yín o ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun ẹ̀yin èèyàn mi bó bá tún di níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ibi tá a roko rẹ̀ tì sí lónìí níbẹ̀ náà láti ti padà mú àmọ́ ẹ farabalẹ̀ fún àwọn ìpolówó ọjà wa tí a ní lórí ètò lónìí níjọ́ mẹ́jọ àtún mú ètò yìí níbi tá a bá fi kọ́ lónìí àtún mú Mr. Becky wọ́n ní ó ti rí ojú tán ó wá ń wá àìrójú káàkiri wọ́n ní sílímà ní kọ́lọ́wọ̀n ọba kó gbà wá ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi níbi tí àjọ tukọ̀ ètò tò ní ìdé lónìí ẹ má bínú àfẹsáré ṣe nǹkan pápápá ẹ mọ̀ pé Ìyá Ìbàdàn orírìn náà ni iṣẹ́ wa mo ní láti sáré tún lọ ṣe nǹkan pápápá kí Ọlọ́run ọba kó gbà fún wa mo ní ṣùgbọ́n ìyìn gbọ́dọ̀ mọ́ wá sórí ètò lónìí nítorí ẹ̀yin tèmi ó tọ́jọ́ méjì mẹ́ta tá a gbúrò ara wa àmọ́ tèmi níbi tá a fi rọ̀tí sí lónìí a gbé padà wá níjọ́ mẹ́jọ tá yóò gbà wá dáadáa tí àwọn tó bá tún fẹ́ bá wa dá sí tán fẹ́ pè tí wọ́n tún lè bá wa dá sí a gbé padà wá níjọ́ mẹ́jọ bóyá ẹ̀yin náà bá tún ní nǹkan míì tẹ́ tún fẹ́ sọ tẹ́ tó tún ti ń tawọ́ tasẹ̀ nínú yín níjọ́ mẹ́jọ ẹ tún bá wa nà ń bẹ́ẹ̀ sí lórí ọ̀rọ̀ yìí lágbára Ọlọ́run níjọ́ mẹ́jọ á tún padà wá ẹ má gbàgbé ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ tẹlifíṣàn ìpolówó ọjà làgùn mọ gbogbo ẹ̀yin nílé ìjọsìn ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí ẹ fẹ́ ṣèkéde ní gbogbo ohun tí ẹ bá fẹ́ ṣe yẹn kábà yín polówó ẹ̀ kábà yín gbé sáyé fún gbogbo ìnáwó yín ẹ má gbàgbé nílé iṣẹ́ Authentic Entertainment Organization Òkè Ìbàdàn festival ní September 27 ló máa wáyé nílùú London àǹkárá yín pass yín £40 ẹ pè Ìyá Ìbàdàn tí ẹ bá fi àǹkárá àbí pass ní Ọlọ́run ọba yóò fún gbogbo wa ṣe lágbára ṣe Èdùmàrè àṣàwádé nílùú Dublin lábẹ́ ọba wa kábíyèsí ọba wa Ibrahim Ọlámilékan Àdùfẹ́ orílọ́bàmíṣẹ́ wà àṣàwádé ti ọdún 2019 àṣàwádé and multicultural Ankara festival nílùú Ireland on the 28th of September ló máa wáyé ẹ ti ń rí ìpolówó ẹ̀ náà tá ti ń gbé sórí péèjì wa ìyẹn ní ọjọ́ Saturday on the 28th ló máa wáyé ní Claremont Stadium ní Naval Country ní Met níbẹ̀ ló sì máa wáyé
aago 12 sí aago 2 ni parade máa ṣẹlẹ̀ tó bá dago 2 àbọ̀ òní ní àríyá ó máa lọ ní pẹ̀rẹ̀ títí dago 9 alẹ́ kò sí party alẹ́ ò no night party àǹkárá náà ní ọjọ́ náà bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí àǹkárá ẹ lè pè wá nílé iṣẹ́ wa ìbílẹ̀ rẹ̀ àmọ́ bá ṣe bá yín gẹ̀ẹ́tì èyí tẹ́ bá wà nílùú Ireland ní UK tẹ́ fẹ́ lọ sílùú Dublin fún aṣáwádé ní Saturday 28 September 2019 ọlọ́wọ́n ọba yóò gbà fún wa kò ní kọ̀ fún wa ẹ ṣé mo dúpẹ́ o lágbára ọlọ́run ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òfò ọ̀nà fún ni ò jẹ́ ibi sáàrì tí mo lónìí náà rèé lágbára ṣèdùmá tó bá dijọ́ mẹ́jọ á tún pàdé lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ á gbàgbé agbára ọlọ́run títí ijọ́ mẹ́jọ ọlọ́run ọba yóò pa wá mọ́ ẹlọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín náà rèé wọ́n náà lólí presenter yín rèé á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ́ ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú bàbá ajímọ̀sára ìjọba fún gbogbo UK á tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run ọba ẹ má jà báyàn já ẹja ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ oorun ayọ̀ lásùn àánú sunrun lékú lọ́wọ́ àní sunrun láìsàn lọ́wọ́ lágbára ọlọ́run àmọ́ lónìí á tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run torí pé ọ̀bẹ ní ibẹ̀ṣọ àtẹlẹsẹ̀ báyìí níbẹ̀ náà àwa láàmọ́wá yìí náà láàmọ́ ọgbá àní gbọ́kú sí yẹn náà ní gbọ́kú sí wa láṣẹ Èdùmàrè ire lójú owó rí ire lójú wa ò rí o ire owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ kò ní dásẹ̀ lọ́ọ̀dẹ̀ kó wa gbogbo wa títí ijọ́ mẹ́jọ tá a tún fi pàdé lórí ètò yìí bákan náà lásìkò kan náà nígbà kan náà níjọ́ mẹ́jọ ká sùn láyọ̀ ká pàdé láyọ̀ ká pàdé níre ká mọ̀dù lódì lẹ́yìn ara wa títí ijọ́ mẹ́jọ tá a tún fi pàdé ẹ dákun bẹ́ẹ̀ bá rí èṣù tọwọ́ kọ́ mú tó fi gọ́gùn ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí ijọ́ mẹ́jọ tá a tún pàdé ká pàdé níre ká pàdé láyọ̀ ó dàárọ̀ ó dàbọ̀. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ní gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe é.
ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. Ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.